Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ kú ojúmọ́ o, ojúmọ́ ire ló mọ́ wa léni o, ojúmọ́ ire, ojúmọ́ ìṣẹ́gun, ojúmọ́ aláyọ̀. A dára fún wa, a kú Jímọ̀ olóyin tèní, àbí ṣèbéèní ni Jímọ̀ olóyin. Ọlọ́run á jẹ́ káyé wa olóyin kó ládùn. A ò ní tẹ́nítì kà, a ò ní fi dìgbòlugi ajáṣọ́lé. Aburú kéré ó tóbi ni kò mà ní wọlé tọ̀ wá. Ẹ̀pọ̀n agbo wa mì bẹ́ẹ̀ ni kò ní já láṣẹ Olódùmarè. Ìran àgbàrá yìí fòkòtò, ire ayé yìí ò ní fòyín ru lọ́mọdé lágbà lókùnrin. Lẹ́kìtì ń bíbà yà kú òjò wẹ́líwẹ́lí. Mi mọ̀ bí òjò ń rọ̀ lọ́dọ̀ yín. Mo kí ẹ̀yin ọmọ ojúlówó ọmọ Yorùbá l'Amẹ́ríkà, mo mọ̀ pé ojú oorun lọ́pọ̀lọpọ̀ nínú yín wà. Mo kí yín ní London, mo kí yín ní Canada, mo kí yín káàkiri gbogbo àgbáyé. South Africa ni wọ́n ń lé wa ń bẹ̀ náà, wọ́n ń lé ọmọ Yorùbá ní South Africa. Fúlàní ń lé wa ń lé, àbí bẹ́ẹ̀ kọ́? Ọ̀rọ̀ wa wá di ilé ògbà ọ̀nà ògbà tí í ṣe wí ara gbà. Ọba mi òkè yóò kó wa yọ láṣẹ Olódùmarè. Mo kí yín o ní Gabon, ní Ivory Coast, ní Ghana, ní gbogbo ibikíbi tọ́mọ Yorùbá bá wà. All the European country, the Asia country, China, Japan ni, Russia ni, níbi tí Nàìjíríà lé gbogbo wa sí. Mo kí yín. Bójò bá rọ̀ ara máa ń tulẹ̀ ni. Ọlọ́run yóò rọ̀jò ìtura sínú ayé ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Olódùmarè. Orúkọ mi ò tí ì yí padà, bàbá Èkìtì yín náà rí. Àwọn kan á máa pè mí ní ajá Ìgbòho, àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn kan á máa pè mí ní ẹrú Ìgbòho, àbí bẹ́ẹ̀ kọ́? Omi ẹ̀kọ́ náà ni. Torí táwa bá ròdodo ọ̀rọ̀ àwa máa sọ. Orúkọ mi ò yí padà, bàbá Èkìtì náà ni. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí. Yorùbá wí pé sàn láàrin àjẹnimú ní pẹ̀kọ́rọ́ àti pani náà títí. Ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ gbọ́, wọn à dẹ̀ fẹ́ gbà. Mo máa ń sọ pé ẹ má fojú pòjó wà. Lóòótọ́ pípé wọn ó lè jọra wọn, ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀. Torí àwa sì máa dúró nídúró pé olóore ò gbẹ́dọ̀ kú sípò òkà. Pé oore ni Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ló ṣe ìran Yorùbá. Torí nígbà tí ojú ń pọ́n ìsìn Yorùbá láti là, Sunday Ìgbòho dìde. Ó dẹ̀ sì ń dìde di wákàtí ọ̀wọ̀ yìí. Ó dúró nídúró pé ìyà ò gbẹ́dọ̀ jọmọ Yorùbá. Bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀ máa ń pè é fẹnu wú géètì ni. Bó dẹ̀ ṣe ń fẹnu wú géètì, ìran Yorùbá rí ìmọ̀ rẹ̀ lára wa. Àwọn Fúlàní gan rí ìmọ̀ rẹ̀ pé níbo ni Yorùbá ti rí ọmọ yìí. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń jáde síta tèmi a máa pariwo lórí ẹ̀. Torí bàbá mi ní pé tó bá lóò fẹ́ ṣẹ́ èèyàn tó ródòdó tó sọ, ènìyàn ń ṣe ara ènìyàn. Tábàlà àfẹ́ ṣẹ́ èèyàn, àfẹ́ kan rí títí wa rò, àfẹ́ kan rí títí wa mú gbọ́. Tí ìkan dẹ̀ ń bàjẹ́ tá a sọ̀rọ̀, tẹ́dẹ̀ ń borúkọ olóyè sí Sunday Ìgbòho jẹ́ ntí Ìgbòho mọ̀ ń pa ìtàn dẹ̀ ń sọ ń pa ìtàwà dákẹ́ táwa ò sọ̀rọ̀. A jẹ́ wípé àwa gangan ni tá a pera wa ní ọ̀rẹ́ Sunday Ìgbòho tó jẹ́ pé ọ̀tá ni wa. Mo ló jẹ́ kí n jáde fáàlù mọ̀rúfù. Èmi dẹ̀ mọ̀ ọmọ àlè, òun náà dẹ̀ mọ̀ pọ́ ọmọ àlè lòun pé òun ń ṣọmọ ọkọ àti máyégún. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí, àwọn kan gbé right up kan jáde síta. Òòrè ẹ ti rí, ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló máa ti rí. Ọmọ Ìgbò ló kọ máa sí ṣubú sọ. Ó ní another opportunity to make money has emerged in Yoruba land. Olóyè Sunday Ìgbòho Òòṣà has now front a outwit private security outline. Ṣé rí ó yàtọ̀ síra wọn, mo ti ń sọ, and this is time
tí àrólé tẹ́ntẹ̀ máa jáde síta kẹ́ mọ̀ pé mi ò dárúkọ tẹ́lẹ̀ bó ti máa dárúkọ ní ìkórìtà tá a wà yìí àrólé tẹ́ntẹ̀ ń gbẹ́dọ̀ jáde síta wá ṣàlàyé pé òun lòun dá ìjà ẹkùn lẹ̀ kì í ṣe Sunday Ìgbòho òun ló dẹ̀ ní kí àwọn ìjà ẹkùn kó lọ kí Sunday Ìgbòho nílé torí tá máa ń ṣe gbogbo nǹkan wọn now picture tán bá Ìgbòho yà picture tán bá Ìgbòho yà náà ń gbé sórí kinní wọn Ìgbòho máa ń pa ẹ̀ Ìgbòho lọ́wọ́ sí Ìgbòho lọ́wọ́ sí Ìgbòho máa ń pa ẹ̀ òun lẹ́wọ̀ yìí picture tán ń gbé jáde síta nìyẹn ìjà ẹkùn security alert ló ń pín fọ́ọ̀mù náà ń gba fọ́ọ̀mù 10,000 náà ta fọ́ọ̀mù 10,000 Sunday Ìgbòho ìrù ẹkùn ní títí ẹ̀ wọ́n á dẹ̀ pín fọ́ọ̀mù ìrù ẹkùn tí Sunday Ìgbòho dẹ̀ gbé dání gbogbo ọba ilẹ̀ Yorùbá lónìí gbogbo ilẹ̀ Yorùbá lónìí wọ́n kàn fi Sunday Ìgbòho ṣe olórí ẹ̀ ni pé kó máa darí wọn. So this is time for àrólé tẹ́ntẹ̀ láti jáde kó jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun lòún dá ìrù ẹkùn ìjà ẹkùn lẹ̀ ìjà ẹkùn tí wọ́n ń gba fọ́ọ̀tàǹtà fọ́ọ̀mù ní Ondo òun lòún dá lẹ̀ kì í ṣe Sunday Ìgbòho. Mo ti ṣàlàyé pé ìjà ẹkùn ó wà pé tó bá fẹ́ gba security fún géètì ẹ ó fẹ́ gba security tó máa tẹ̀lé ẹ kiri ó fẹ́ gba security kí náà tún fi wọ́n ṣe yes bí o fẹ́ ṣènáwó tó ń bẹ̀rù o fẹ́ gba security láyìíká ní tí ìjà ẹkùn wà fún nìyẹn Sunday Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn ìgbà tí Máyégún náà máa gbé síta ìjà ẹkùn náà ló gbé síta let us say the truth Sunday Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn mo dẹ̀ wà ní ilé Ìgbòho ní ọjọ́ tí àwọn ìjà ẹkùn dé tó bá ya fọ́tò yìí táwa akẹ́dẹ̀ ti ń sọ wípé bóun náà ṣe tún máa nígbà tí wọ́n ń gbọ́ pé ìrù ẹkùn Sunday Ìgbòho ti dá ìrù ẹkùn lẹ̀ kí ló dé tí àrólé tẹ̀tẹ̀ tún lọ gbé ìjà ẹkùn síta Mọ̀tólóyè ní Yorùbá jọ ní gbogbo wa kí ni àjọ máa ṣe ni this is time for àrólé tẹ̀tẹ̀ kó jáde síta pé òun lòun ní ìjà ẹkùn kì í ṣe Sunday Ìgbòho Sunday Ìgbòho gbé ẹgbẹ́ kankan jáde síta pé kán lọ máa ta fọ́ọ̀mù 10,000 this organization called ìjà ẹkùn security alert belong to àrólé tẹ́ntẹ́n ìrù ẹkùn security network ní àwọn kábíyèsí Olúgbọ́n Olúbàdàn Ọlọ́wọ̀ Ọ̀nìrìṣà Aláké Ajérò Oníkòyí Olúkẹrẹ Ògògà nágbé nábuwọ́lù all the obas ọwọ́ òbòkun láti lè flush àwọn Fúlàní out of the Yorùbá land kì í ṣe ìjà ẹkùn. So I'm not pleading to àrólé tẹ́ntẹ́n kó jáde síta kó clear ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ló jẹ́ olólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ti ń fi ìjà ẹkùn ba Sunday Ìgbòho lórúkọ jẹ́ àwa kan ò dẹ̀ lè lájúlẹ̀ ká máa wò ó kó máa ṣẹlẹ̀ báyìí ká máa sọ̀rọ̀ Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn. Mo wà ní Ìbàdàn nígbà tí àwọn ìjà ẹkùn wá èmi wà lára àwọn tó sọ wípé bánà ìwọ̀n gbẹ́dọ̀ ta pé because ó ti ń kọ̀ sí confusion pé àwọn èèyàn ń béèrè pé èwo ni ìjà ẹkùn èwo ni ìrù ẹkùn èwo la fẹ́ mú bẹ̀ pé ṣe a fẹ́ ṣe debate ni ká mọ eléyìí tá máa mú bẹ̀ mo dẹ̀ sọ fún wọn pé no ìrù ẹkùn ní ti Sunday Ìgbòho ìjà ẹkùn àwa náà ṣe ń gbọ́ náà àmọ́ bí tó ti wá káwa kan tó wá mọ̀ pé àrólé tẹ́ntẹ́ ló dá ìjà ẹkùn lẹ̀. Ṣé ń gbọ́ mi? Kì í dẹ̀ ń ṣe tìjà kì í ṣe tìbínú bọ̀ tí àwa kan bá mọ̀ pé lóòótọ́ lódodo tiwa ni olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáṣe ọmọ aládé ládé ládé Aláàfin ọ̀ládé adé aládé kú lágbà lágbéfà láàfin ọmọ aládé ṣẹṣẹ fún ọmọ bẹwúrẹ́ yín bá sọnù ẹ wà
bágùtàn yín bá sọnù ẹ wá ṣùgbọ́n tó bá jóbìnrin tó níwájú tó lẹ́yìn ló kọjá níwájú ilé aládìkún wọ́n máa ń fi irú wọn ṣaya ni ẹ má wá torí irú wọn ti daya àwọn aládìkún tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ràn ẹ̀ tó dẹ̀ sì ń ṣe títí wa lọ́wọ́ mo yẹ oríṣiríṣi èbú tó ń bu ó ti tẹ̀lé OPC ó ti ṣe òṣèlú wèrè kan tó ń pè ní ọ̀jájú ni tẹ́ ń pè ní youth Afẹ́nifẹ́re leader àfibíṣó lóore ìgbà táwọn Fúlàní tọ́jú ọta ìbọn sí díẹ̀ Ìgbòho ló sọ fún àwọn èèyàn kiri pé ẹjọ́ ẹ bá mi wá owó kán lọ gbà máa yẹlẹ̀ ẹ bá mi wá owó olówó jáde síta ń sì torí Sunday Ìgbòho lóògùn Sunday Ìgbòho wà ń kú tọnú gbà ẹ kò tí ì lórí ọ̀fẹ́ mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀mí ò tí ì dé ọ̀jájú ni ṣé wọn pé mo pè é lánàá ọ̀rọ̀ tó sọ táwọn kan bá jáde síta tó wá ní pé torí pé àwọn ní channel wọ́n wá ń worúkọ ẹni tó fẹ́ fi tajà wájú orúkọ Sunday Ìgbòho mo rò pé àwa tá a jójú lówó ọmọ tá a mórè ló yẹ ká wí bó ṣe yẹ kó yẹ pé no this is the right thing this is the right time so anything about ìjà ẹkùn belong to Àrólé 1010 not Sunday Ìgbòho ìgbà tí Sunday Ìgbòho dé padà làwọn ìjà ẹkùn wá kí Sunday Ìgbòho ní Ìbàdàn ẹ má gbàgbé kì í ṣe àwọn nìkan ló kọ́kọ́ wá kí Sunday Ìgbòho àwọn Àgbẹ̀kọ̀yà ti wá àwọn fìjìláńdé ti wá àwọn ọ̀tá ti wá kí olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá gbogbo ẹgbẹ́ tó bá dẹ̀ wá ní Sunday Ìgbòho ń bá ya fọ́tò ẹ ṣáà rí nígbà tí àwọn Ìjẹ̀bú parapọ̀ náà tán wá àwọn Ìjẹ̀bú tó ń kọ P Èkìtì parapọ̀ àwa la ní parapọ̀ wọ́n ya lò lọ́wọ́ wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ yá parapọ̀ yẹn lò but àwọn Ìjẹ̀bú ò tí sanwó ẹ̀ wọ́n àti sanwó parapọ̀ yẹn nígbà tán rí pé Èkìtì parapọ̀ àwọn bàbá wa parapọ̀ náà fi ṣẹ́gun náà fi ṣẹ́ ogun Kírìjí wọ́n wá lo orúkọ yẹn wọ́n àjọ dúnadúrà àwọn Ìjẹ̀bú ò tí sanwó yẹn fún mi o wọ́n àti sanwó yẹn fún mi mo dẹ̀ sọ fún wọn pé wọ́n lè gba olóyè Ìgbòho lọ́wọ́ mi wọ́n lè gba Èkìtì ló bí Ìgbòho Èkìtì ló ní Ìgbòho ọmọ Èkìtì ní Ìgbòho gbogbo ẹgbẹ́ ní Sunday Ìgbòho ló ń bá ya fọ́tò papọ̀ Àgbẹ̀kọ̀yà ò dẹ̀ jáde síta kó máa fi orúkọ Sunday Ìgbòho ta fọ́ọ̀mù fìjìláńtẹ́ ò jáde síta kó máa fi orúkọ Sunday Ìgbòho ta fọ́ọ̀mù ọ̀ǹtà ò jáde síta kó máa fi orúkọ Sunday Ìgbòho ta fọ́ọ̀mù so Àrólé 1010 please come out ẹ ti forúkọ Sunday Ìgbòho yẹ ta fọ́ọ̀mù dé Èkìtì mi báyìí tó wá ń pè wá èmi dẹ̀ sọ wípé no ìrù ẹkùn ní títí wá wọn dẹ̀ tí gbé fọ́ọ̀mù ìrù ẹkùn jáde síta pé ẹ máa tà á tí fọ́ọ̀mù ìrù ẹkùn bá máa dé ọwọ́ àwọn kábíyèsí wa ní ọ̀dẹ̀ sí tá a kó fún wọn pé bàbá ń tẹ́ ẹ dálẹ̀ láti dáàbò bo ilẹ̀ Yorùbá òun rèé so kì í ṣe ti jà kí dẹ̀ ṣe pé ènìyàn bá yàn lórúkọ jẹ́ èèyàn ṣe ìlara orúkọ Sunday Ìgbòho ṣe ló yẹ kí gbogbo àwa tá a jójúlówó ọmọ Yorùbá ká máa jẹ kán ta epo àlà ta epo sí aṣọ àlà ẹ̀ torí òun nìkan la rí ní gbogbo àwọn tó pera wọn ní alágbára ní ilẹ̀ Yorùbá tó dìde nígbà tí ojú ń pọ́n ìran Yorùbá so Àrólé 1010 èmi ò bá yín jà you are my brother just come out and say ìjà ẹkùn o èmi ni mo ní o èmi ni mo dẹ̀ ń ta fọ́ọ̀mù o ló bá tán so àwọn tó ń torí ìjà ẹkùn yẹn tán ní Sunday Ìgbòho pé ó ti dálẹ̀ tẹ́ bá lọ wo orí prógàmù Máyégún píṣọ̀ tó bá yín yà ìjà ẹkùn nígbà tí ẹni tó wà ní mídíà ìjà ẹkùn náà tó sọ pé bàbá wa olóyè Sunday Ìgbòho tó kì í lọ síwájú àwọn náà ní bàbá wa àwọn náà ní olórí wa is good but Àrólé 1010 ló ní ìjà ẹkùn kì í ṣe Sunday Ìgbòho ìrù ẹkùn ló belong sí Sunday Ìgbòho tí àwọn kábíyèsí wa dẹ̀ sì ń ṣe lọ́wọ́ tẹ́ bá gbọ́ pé èèyàn kan ní pé ẹ wá ra fọ́ọ̀mù ìjà ẹkùn ní from Àrólé 1010 not Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹjọ́ ẹ má jà fojú pòjó
èmi ni mò ń ṣe kinní o a lọ kí olóyè píṣọ tẹ́ ń wò yìí a lọ kí olóyè Ìgbòho ni o a lọ kí olóyè Ìgbòho nígbà tó dé ni o kì í ṣe kẹ́kẹ́ máa sọ wípé olóyè Ìgbòho mọ̀ nípa ẹ̀ olóyè Ìgbòho ni bàbá yín olóyè Ìgbòho ló dálẹ̀ olóyè Ìgbòho kọ́ ló dá dá ìjà ẹkùn lẹ̀ ìrù ẹkùn ní ti olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tí bàbá Bọ́lá Ahmed Tinubu dẹ̀ ti approve ti ṣe dẹ̀ máa bẹ̀rẹ̀ láìpẹ́ ti ṣe kí ni máa bẹ̀rẹ̀ láìpẹ́ wọn àdẹ̀ ìgbé fọ́ọ̀mù síta and I use this opportunity láti sọ fún gbogbo ọmọ Yorùbá tẹ̀yìn kan bá sọ fún mi pé ẹ wá ra fọ́ọ̀mù olóyè Ìgbòho mọ̀pá kan pa ẹ o. olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kò mọ anything nípa ẹ̀. ṣé gbọ́ mi ẹ má jà fojo pòjú ara wa ogun ń lé wa bọ̀ àwa náà tún lé ogun fúnra wa ẹni tá a rì rí tó dúró tì wá tó ń gba èébú lọ́wọ́ àwọn ọ̀tá lọ́wọ́ àwọn ọmọ àlè kó jẹ́ pé àwa fúnra wa láti máa borúkọ ara ẹ̀ jẹ́ Yẹmí lẹ́kìtì yín Àbámi lẹ́kìtì torí wọn náà ti ń ta fọ́ọ̀mù ní ìlú nínú Ìkẹrẹ o wọn náà ti ń ta fọ́ọ̀mù ní Ìgbàrà Odò wọn ti ń ta fọ́ọ̀mù ní Ìlàwẹ̀ ní Ìyìn Ìgèdè Sàmà kì í ṣe ti Sunday Ìgbòho Sunday Ìgbòho ní kí Sunday Ìgbòho kò gbé fọ́ọ̀mù kankan síta 10,000 tí iṣẹ́ ìrù ẹkùn bá bẹ̀rẹ̀ ní Èkìtì tí fọ́ọ̀mù ìrù ẹkùn bá jáde ní Èkìtì ẹnu èmi kíní pẹlẹbẹ yìí eégún burúkú abitapónì lẹ́yìn ilẹ̀ tí máa gbọ́. Sunday Ìgbòho ní ẹni tó fà kalẹ̀ gẹ́gẹ́ bí olórí lẹ́kìtì tí Ọlọ́run jẹ́ kí àwa náà jẹ́ kan lára wọn. Sunday Ìgbòho kọ́ ló ń ta fọ́ọ̀mù o Sunday Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn ìrù ẹkùn ní ti Sunday Ìgbòho ìrù ẹkùn yẹn gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire tó ń fẹ́ àlàáfíà fún gbogbo ilẹ̀ Yorùbá pátá lónìí akànfẹ́ gbélé ọwọ́ olóyè ṣe Sunday Ìgbòho Òòṣà ni wípé Sunday ọmọ Adéyẹmọ májàsọ́lá kàkà kí Olódùmarè will never disappoint the Yorùbá race. tó bá jẹ́ lómi ní gbogbo èébú tó ń bu gbogbo ọ̀rọ̀ tó ń sọ fẹnu wúkẹ́ẹ̀tì janujanu ni a ti yọ̀ǹda pé òun ò ṣe mọ́ ṣùgbọ́n ó sọ wípé òun ò lè lajú òun lẹ̀ kí Fúlàní máa pa ìran Yorùbá. so mò ń bẹ bírọ́dà mi Àrólé 1010 jáde síta sọ pé ìwọ ló ní ìjà ẹkùn ẹ̀yin lẹ́dẹ̀ ń ta fọ́ọ̀mù lóòótọ́ lẹ wá kí olóyè ṣe Sunday Ìgbòho ni lẹ wá embrace ẹ̀ ṣùgbọ́n kí wọ́n máa sọ pé Sunday Ìgbòho ló ní ìjà ẹkùn àti ń ta fọ́ọ̀mù ìjà ẹkùn tó ẹgbẹ́ jagunjagun Sunday Ìgbòho Òòṣà no ìrù ẹkùn ní ti Sunday Ìgbòho Òòṣà tó bá dọ́là náà tẹ́mi náà máa gbé kan síta tí mo bá ní ẹsẹ̀ ẹkùn kì í ṣe kí n máa lọ mọ́ Sunday Ìgbòho lọ́rùn bó dẹ̀ jẹ́ pé àtàrí ẹkùn ni máa pè é kì í ṣe pé kí n máa lọ mọ́ Sunday Ìgbòho lọ́rùn. ẹ jẹ́ káwọn ènìyàn ó mọ òtítọ́ kí òtítọ́ yẹn bá lè sọ wá di òmìnira kí òtítọ́ yẹn bá lè mú wa kó nínú ìgbèkùn tá a wà yìí so bí yẹn ṣe rí nìyẹn á dára fún wa ojú òní tiwa pààtù iná ti ràn Yorùbá ó kọ ẹni tí ó kọwọ́ bẹ̀rù iná ràn àmọ̀kú Jímọ̀ olóyin òní akú bó ṣe ń lọ káàkiri gbogbo àgbáyé akú bó ṣe ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá mo ní táwọn bàbá wa bá sọ wípé iná ti jó dórí kókó kì í ṣe gbàrà tí iná bá bẹ̀rẹ̀ níná náà dẹ̀ máa dórí kókó àwa ọmọ oko la lè mọ nǹkan tó ń pè ní kókó lára igi ṣe rí ibi tí igi leléyìí tí igi bá ń lọ báyìí níbi tó ti yọ ẹ̀ka yẹ síta tó ti yọ ẹ̀ka lẹ́gbẹ̀ẹ́ tá a bá wá gé níbẹ̀ tá a gé ẹ̀ka yẹ òun làwọn bàbá wa máa ń pè ní kókó. táwọn bàbá wa bá sọ pé iná ti ràn
ó kọ ọmọ tí ó kọwọ́ bẹ̀rù. Ọmọ tipẹ́ tí mo ti ń sọ pé ilẹ̀ Yorùbá tutù jù, pé ààrò tó bá tutù òun lẹ́dìyẹ máa ń sàbá sí. Ìra ẹkùn, àbàbá mi ti sọ pé ìkan tó wà tó jẹ́ pé ìra ẹkùn, mo ti clarify tí mo fẹ́ clarify ń bẹ̀ sà. Iná wa ti jó dórí kókó. Mo sọ̀rọ̀ nípa àwọn pásítọ̀, àwọn wòlíì. Wọ́n ní kí n mórí wá kí n mọ́rùn wá. Mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì tí wọ́n ríran aburú sí ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tí wọn ò ríran solution. Mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì tó jẹ́ wípé àwọn olóṣèlú náà ríran sí ní tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá kò kàn wọ́n. Mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì tó máa sọ wípé bandit will attack Ekiti, bandit will attack Ọ̀yọ́, bandit will attack Ọ̀ṣun, mark my word, but there is no solution. Mo wá ní kí ni ìyàtọ̀ láàrin wọn? Kí ni ìyàtọ̀ láàrin wòlíì àti bandit? Mo tún tẹ̀síwájú, kí ni ìyàtọ̀ láàrin CAN, Christian Association of Nigeria, PFN, Pentecostal Fellowship of Nigeria, pé kí ni ìyàtọ̀ láàrin wọn pẹ̀lú àwọn bandit tí ń jìran Yorùbá gbé? I could remember. Àwọn wòlíì ìjọ wọn àná báwa òde bá bàbá Babalọ́lá, adé bá bàbá Ọlọ́wẹ̀rẹ́, bàbá Oyèlámì, bàbá Àkàndélẹ́dẹ, adé bá wọn. Adé bá bàbá Ọbádáre, báwa òde bá bàbá yìí tó dá Kérúbù àti Séráfù lẹ̀ yìí, Mósès Orímọládé. Adé bá bàbá Béúlà, ṣé Béúlà ní Ọ̀ṣọ́fà, àtàwọn àgbààgbà wòlíì ìjọ wọn àná tí wọ́n bá ríran, wọn á tún ké pe Ọlọ́run, wọn á tún gorí òkè lọ pé kí ni solution sí ogun tó ń bọ̀ yìí. Bàbá mi, anybody can join, anybody, but ìlú ẹkùn is for the security of the Yorùbá race. Tá máa fi wọnú igbó yẹ káàkiri, máa lé àwọn Fúlàní, a fẹ́ lé wọn kúrò lọ́dọ̀ wa. Ẹ̀bẹ̀ ní kẹ́ bá wa bẹ̀ àwọn ọba wa àtàwọn bàbá wa àtàwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu, kẹ́ tètè bá wa jára mọ́. Mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì yẹ pé láyé bàbá Ọbádáre, inú mi dùn, brother mi wà níbí báyìí, àwọn ló tọ́ àwa dàgbà. Ọ̀ṣátóyìnbó adára fún yín bàbá mi, ojú òní tì yín. Àwọn ló tọ́ àwa dàgbà tá a máa gbé wa, wọ́n á máa gbé wa kọ́rùn báyìí ni. Tẹ́má ní àwọn tó jẹ́ kí irú àwa ìdàgbà, àwọn rèé. Àwọn náà ojú wọn ti rí. So ẹnìkan ò lè fojópojú àwọn. Tẹ́má àwọn wòlíì jọ̀wọ̀n àná bá ríran pé ogun ń bọ̀, wàhálà ń bọ̀ ń lù, there will be a solution. But àwọn wòlíì tòde òní kò sí solution mọ́, torí wọ́n mọ̀ pé tán bá dẹ̀rù bà yín, ibẹ̀ lówó ti jáde. Ta lè nìyàn Ọlọ́run o, àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn wòlíì tó jẹ́ pé ẹni tó máa wọlé gọ́vnà, ẹni tó máa wọlé rẹ́pù, ẹni tó máa wọlé kíní kan, don't waste your time, this is not your time, ìrìnkìní kankan, it's better you join so. Ohun tí àwọn wòlíì tòde òní dúró lé lórí yẹn. Àwọn wòlíì tí ń bomi aṣọ, stáṣì aṣọ lẹ́wọ̀ lọ ṣọ́ọ̀ṣì, táṣọ yín gan tẹ́yìn pé wẹ́, tíjọba ò bá múnú yín dùn, ẹ̀yin náà fẹ́ múnú ara yín dùn kan rí pé wọ́n rí èèyàn. Tí pásítọ̀ tí àwọn wòlíì tí ń bomi tí ń domi sí yín lára, ṣé omi ẹ̀mí mímọ́ náà ni? Oríṣiríṣi ẹ̀ láàrí léde òní. Ọ̀rọ̀ bí àwọn tó ń gba ìdá mẹ́wàá lọ́wọ́ wọn bó ṣe máa gbégbé ayé rọrùn. A ti rí nígbà ayé ẹjọ́ wọn àná, ta ní àwọn bàbá wa kan lọ sórí òkè lọ bẹ Ọlọ́run sí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. A ti rí ìlú tí ọ̀dọ́ ń kú, tí àwọn wòlíì dé kóra wọn tó wọnú igbó lọ. Nígbà tó dé wọ́n dẹ̀ mú solution wá, Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀. Wọ́n ké pe Ọlọ́run, wọ́n bẹ Ọlọ́run pé ìwọ lẹlẹ́dàá ohun gbogbo, ìwọ ló dá ayé àti ọ̀run. N tó ń ṣẹlẹ̀ ní ìlú yàwá ò fẹ́. Kò sí wòlíì tó lè jáde lénìí kó sọ wípé Olúwa, tó bá jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n,
tó bá jẹ́ pé àwọn wòlíì ìjọ wà náà wá ní tó bá jẹ́ pé lóòótọ́ ló pè mí kágbàdúà kákẹ́pọ̀ ọlọ́run ká wá ojú ọlọ́run ṣèbí wọ́n sọ pé ọlọ́run bá wọn sọ̀rọ̀ káwọn náà bá ọlọ́run sọ̀rọ̀ pé fúlàní tí pa wá ní ilẹ̀ yorùbá ìfogun ẹ̀yìn jà wọ́n àwọn ò lè ṣe oúnjẹ náà ń wà. oúnjẹ náà wá mo sọ wọn ní kí n mórí wá kí n mọ́rùn wá mo dẹ̀ sọ pé bí ọlọ́run ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè ẹ lè rí irun kan tú lára tèmi torí olódodo a máa ń láyà bí kìnìún olódodo a máa ń láyà bí kìnìún torí olùràpadà mi ń bẹ láàyè ní ti jíjà yóò jà fún mi tí n bá ti dúró lórí òtítọ́ àti lórí òdodo ṣé wòlíì làwọn tó dé òní ṣé ìránṣẹ́ ọlọ́run làwọn tó dé òní àbí ìránṣẹ́ lúsúfẹ́rì òun ló wá mú mi lọ gàrà ṣé mo pé mo sọ pé mo ń bọ̀ lórí ẹ̀yin àáfà ẹ̀yin ṣèyí kẹ̀yìn ìmọ̀mù iná olè ṣe ló dàbí pé mùsùlùmí ṣẹ̀dé ilẹ̀ Yorùbá ṣe ló dàbí pé ìsìláàmù iṣẹ́ ìwọlẹ̀ Yorùbá bàbá mi tí mo sọ pé àwọn ló tọ́ wa dàgbà àbúrò wọn tèmi àti ẹjọ́ jẹ́ ẹgbẹ́ wọ́n jìnnà sí mi o wọ́n jìnnà ẹni tó ń bí tẹ̀lé wọn á gbọdún mẹ́rin ọ̀ọ́dún bẹ́ẹ̀ lọ lọ́dún lọ́wọ́ àwa o ẹni yẹn náà àwọn náà tí wọn bá gbọdún mẹ́fà ájú bẹ́ẹ̀ lọ kẹ́ lè mọ̀ pé bàbá náà jẹ́ fún èmi but àbúrò wọn tí èmi àti ẹni yẹn jọ jẹ́ ẹgbẹ́ ilé bàbá mi rèé ilé títí wọn rèé ẹ lè dẹ́ni tó bí wa yàtọ̀ ní bàbá mi ọ̀sà tó yìnbó yẹ ibi tí mò ń lọ rèé Michael lórúkọ bàbá bọ́dà mi àbúrò wọn tó bí tẹ̀lé wọn Latifu lórúkọ mùsùlùmí ẹ̀ àwa náà díẹ̀ ló kù ká 60 kẹ́ lè mọ̀ pé kì í ṣe ìrìn àjò kékeré kọ́ sáà ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ akúrọ̀jú ìgbà tẹ́ ti fi dìgbòlugi jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìgbà tẹ́ ti fi báńdíìtì jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lè ara ti ń sọ fún mi pé wàhálà ń bọ̀ àwọn báńdíìtì Fúlàní là ń rí là ń pariwo Fúlàní ti dé awágọ́ ò mọ̀ pé àti ní báńdíìtì lọ́dọ̀ ara wa pé àwọn báńdíìtì ti wà lára wa tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́ kan nínú wọn Olúwo jẹ́ kan nínú wọn ṣé máa tán pé ní Akíntọ́lá ṣe Akíọlá lẹ́kọ̀ọ́ ó jẹ́ kan nínú wọn Jamiu Adémúàgún ó jẹ́ kan nínú báńdíìtì ilẹ̀ Yorùbá Málámù Adépọ̀jù ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni ṣé oníyàwó mẹ́ta ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni Ajígini ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni Mufti Ìwó ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni Wàsíìrì Ìwó ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni Olúwo fún ara ẹ̀ ara àwọn báńdíìtì ilẹ̀ Yorùbá ni. ẹ̀sìn wa ní tẹ́nìyàn kan mi ń bá kírun láì jẹ́ pé òṣùpá jáde ẹ pa gbogbo wa là ń gbọ́ tẹ́nìyàn kan bá ṣe báyìí ẹ̀sìn wa ní ẹ pa bẹ́ẹ̀nìyàn kan bá bú ànábì ẹ̀sìn wa ní ẹ pa bẹ́ẹ̀nìyàn kan bá ranjú mọ́ ànábì ẹ̀sìn wa ní ẹ pa. ìgbà tẹ́ ẹ ti fi ìmáàmù dìgbòlugi jẹ ní Ìwó ní Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé ohun tóun máa jáde síta tí a máa sọ ni pé ẹ̀pá ó tún sọ lọ́nà ọ̀rọ̀ ó ní gómìnà tí yóò jẹ lọ́yọ̀ọ́ ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí o tí ò bá ti jẹ́ mùsùlùmí ìlú ò lè rọgbọ ìyẹn ni pé tí ò bá ti jẹ́ mùsùlùmí ìlú ò lè rọgbọ ẹ̀pá náà ni ṣé ẹ ti gbàgbé ni the Mufti Ìwó àáfà kan náà sì wà ní Ọ̀yọ́ àáfà igi iṣẹ́ igi náà ni àbí igi mo ti gbórúkọ ẹ̀ igi ogun ara àwọn bandit ilẹ̀ Yorùbá nìyẹn
ara àwọn bandit ilẹ̀ Yorùbá nìyẹn. Ṣé ẹ ti gbàgbé ni Sultan Sokoto ti sọ wípé tí Yorùbá bá fẹ́ àlàáfíà, tí Yorùbá bá fẹ́ àlàáfíà, ẹ gbẹ́dọ̀ gba ṣàríà láàyè. Ìyẹn ni wípé tẹ́ ẹ bá ti gba ṣàríà láàyè, ẹ gbàgbé ń tán pè ní àlàáfíà. Ẹ wá lọ́wọ́ wáàsí tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń ṣe lórí múmbàrí, ẹ̀pá ẹ̀sìn wa ní ẹ̀pá ẹ̀sìn wa ní ẹ̀pá ẹ̀sìn wa ní ẹ̀pá. Ó ti pè wọ́n wọlé, abẹ́ mọ̀ pé báńdíìtì ni àwọn mufti Ìwó tó láwọn ti ń kọ́ ọmọ ogun jọ. Wọ́n ń jà ní Pakistan, ṣé Pakistan ni àwọn ń ṣe rálì nílẹ̀ Yorùbá ń bíbáyìí. Ó rọrùn fún wọn láti dìfẹ́ǹdì ẹ̀sìn, ṣùgbọ́n kò rọrùn fún wọn láti dìfẹ́ǹdì ilé bàbá wọn. Ó rọrùn fún wọn láti dìfẹ́ǹdì ẹ̀sìn, ṣùgbọ́n kò rọrùn fún wọn láti dìfẹ́ǹdì àwọn ọmọ ìyá wọn. Wọ́n á wá ní if you are not a Muslim, òun ṣọmọ ìyá mi. Tó bá jẹ́ Fúlàní lọ àmì àtẹ́jọ́ ń ṣe ẹ̀sìn, òun lọmọ ìyá mi. Àwọn ló pe ọmọ ìyá wọn wá tó wá ń terrorize yín ní Òṣogbo. Bẹ́ẹ̀ dẹ̀ rèé, kékeré láṣìírí. Ẹ gbọ́, kí ni ìyàtọ̀ láàrin àwọn ìmáàmù yẹ, àwọn ṣèyíkì ilẹ̀ Yorùbá lónìí, àwọn àáfàá ilẹ̀ Yorùbá lénìí, àtàwọn báńdíìtì Fúlàní tí ń pa ìran Yorùbá? Ìdáhùn tí mo fẹ́ kí gbogbo àjọ dáhùn ni, kí ni ìyàtọ̀? Abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀, kò sí ìyàtọ̀ láàrin wọn. Àwọn tó máa dúró lórí múmbàrí, ẹ̀pá bíi pé fámílì ànábì ni wọ́n. Bẹ́ẹ̀nìyàn kan bá yín mú tó yín mú sí ànábì, ẹ̀sìn wa ní ẹ̀pá. Bí ànábì bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tó bá wúkọ́, ẹ̀sìn wa ní ẹ̀pá. Ìgbà yẹn ló ti yẹ kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá kẹ́ ẹ bu àwọn ìmáàmù dìgbòlugi yìí, kẹ́ ẹ bu wọ́n so. Kẹ́ ẹ bù wọ́n so. Wọ́n ní wọ́n ń gbowó lọ́wọ́ àwọn Turkey, àwọn ICC, àwọn Islamic terrorists, àwọn jihad. Ibẹ̀ náà ti ń rí owó, ṣùgbọ́n ẹ fi gbígbọ́ ṣe aláìgbọ́. It is a pity. Ẹ̀ ń dìfẹ́ǹdì ẹ̀sìn tó wá láti òkèrè, ẹ̀ dìfẹ́ǹdì ilé bàbá yín. Àwọn bàbá wa sọ pé ṣé 15th century náà ní Islam wọlé Yorùbá. Ìyẹn ni pé àwọn kan ti wà ní ilẹ̀ Yorùbá kí Islam tó wọlé. Ṣé 18th century náà ní Kìrìsìtẹ́nì wọlé Yorùbá? Àwọn kan, ìyẹn ni pé àwọn kan ti wà ní ilẹ̀ Yorùbá tá à ń pè ní Yorùbá kí ẹ̀sìn méjèèjì tó wọlé. Ṣé báwọn kan ló gbà wọ́n lálejò? Àwọn tó gbà wọ́n lálejò ní sinmi ní ẹ̀pá ẹ̀sìn wa ní ẹ̀pá. Ẹ gbọ́ kí ni ìyàtọ̀ ẹ̀sìn tó ní ẹ̀pá àyàn àti àwọn tó kóbọn wá tọ́dẹ̀ máa dúbú èèyàn tá ní bísmìláì Allahu Akbar. Kí ni ìyàtọ̀? Boko Haram, báńdíìtì tí àwọn Fúlàní là ń rí tàǹké, àwọn báńdíìtì yẹn gan ti wà láàrin wa. Mufti Ìwó, báńdíìtì ní sẹ́ ẹ mọ̀. Emir Ìwó, báńdíìtì ní. Wàsírí Ìwó, báńdíìtì ní. Igi ogun, kẹ́nìyàn wọ orúkọ tó máa jẹ́ kó ní igi ogun, báńdíìtì ni wọ́n. Wọn ò sọ̀rọ̀ àlàáfíà sí ìlú ara wọn. Ṣé ẹni tí ò sọ̀rọ̀ àlàáfíà sí ìlú ara ẹ̀ ló máa wá sọ̀rọ̀ àlàáfíà sí ìran tó ti jáde? Malam Yusufu, àbí bẹ́ẹ̀ kọ́? Orúkọ máa tó wá iṣẹ́ Akínọlá ni àbí Akin kìíní kankan. Ó máa ń wé kíní àwọn Arabic yẹn ló máa ń wé sórí. Òun ò rí fìlà Yorùbá dé, àwọn máàlì. Islam ni. If they want to choose governor, Sanwó-Olú is a Christian. But we, somebody like me, tó bá jẹ́ Mùsùlùmí ló jẹ́ candidate tí ó ní ojú àánú, ẹ jẹ́ kó wà ńbẹ̀. No, si Christian ló ṣe tán. Mùsùlùmí ní gbọ́dọ̀ kí káwọn oníṣẹ̀ṣe náà wá jáde síta.
káwọn ní láéláé ó ti pẹ́ tẹ́yìn onímọ̀ òye kìrìsìtẹ́nì àti mùsùlùmí ti ń ṣe àwa la gbà yín lálejò gómìnà tẹ gbọ́dọ̀ yàn lẹ́nu gbọ́dọ̀ jẹ́ babaláwo ó gbọ́dọ̀ jẹ́ onífá ó gbọ́dọ̀ jẹ́ ọlọ́pẹ̀lẹ̀ kí ni ìyàtọ̀ láàrin àwọn àáfàá ìmáàmù dàdánì ṣèyíkì tó jẹ́ wípé ẹ̀pá ẹ̀sìn wa ní kẹ́pá pẹ̀lú àwọn báńdíìtì fúlàní tó jẹ́ pé the same religion náà jọ ń practice táwọn wá ń wá táwọn ń pa wá ní ìpakúpa ìyẹn ni pé àwọn báńdíìtì ilé ló ṣílẹ̀kùn fún báńdíìtì ìta tẹ́yìn ò bá rò bẹ́ẹ̀ èmi á sọ fún yín and I quote Sultan of Sokoto if you want peace allow Sharia. Bàbá mi kan wá béèrè lọ́wọ́ wọn pé ìlú tí wọ́n ti ń practice Sharia àlàáfíà wo ló wà ń bẹ̀. You fight Boko Haram, you fight Almighty Allah. À ń pariwo bandits ti ta àwọn Fúlàní ni o. Local government márùn-ún náà ti declare lẹ́kìtì ní sípò tó ti kọ lẹ́tà sí Ìjẹ̀rù. Ẹ̀yin tíṣà èlò náà fún yín. Mò ń fà yín létí. Ẹ̀ ń gbé tí ọ̀n lọ́ọ̀ mi bí àṣà Saheed Òṣùpá. Mọ̀bà Ìléje méje. Wọ́n gbé igbákejì alága Ìléje méje tó ti lọ kó àwọn èèyàn kan wọgbó. Ó dà kí bandit máa kọ lẹ́tà sí wa ṣe báwọn kan ló tó bá jẹ́ pé àwọn gómìnà wa jẹ́ ẹni tó láàánú ìran wọn tó bá jẹ́ pé bàbá wa Tinubu ẹ fẹ́ wùwà gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ Yorùbá somebody like Gumi àti Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtolúwo àti Mufti Ìwó all those people that tí wọ́n preach ẹ̀pá ó ti yẹ ká ààrẹ sí wọn. Bàbá wa inspector ní tèmi inspector general of police tó bá ní kí n máa mú inspector general of police tó ṣiṣẹ́ bí iṣẹ́ that want to clean Nigeria police máa mú bàbá wa Dìísù yìí òun ò dúró lọ́fíìsì kó máa mú kínní always 24 hours on social media ni méjì àwọn ọlọ́pàá tó ti lé dànù àwọn dìgbòlugi ọlọ́pàá méjì àwọn dìgbòlugi ọlọ́pàá tó ti lé dànù Dìísù ni bàbá wa IGP ṣé mo gbà á mọ̀ pé mi ò lọ léèwé tí lọ́rin lèmi lọ rí ìdì ní school bí má ṣe pé ọ̀gá pátápátá ọlọ́pàá bàbá wa Túndé ṣé Túndé Dìísù ni ó ṣàní Dìísù níwájú. It is time for you to arrest Gumi. It is time for you to arrest Chief Imam Ògbómọ̀ṣọ́. It is time for you, sir, to arrest Olúwo. It is time for you, sir, to arrest Mufti Ìwó. It is time for you to arrest Waziri Ìwó. Wọ́n ṣe to the extent kẹ́ lè mọ̀ pé sà ṣé ẹni tẹ́ bá ti lè arrest wọn. It will be easy for the Yoruba to conquer àwọn Fúlàní bandit. Àwọn tí mo dárúkọ yìí ni àwọn ní Yorùbá bandit. Yorùbá bandit. Wọ́n dá ẹgbẹ́ kan lẹ̀ ní 1972 náà ti dálẹ̀. No, 1962. Memoricas. Orúkọ ẹgbẹ́ ọ̀hún o. Mo dẹ̀ máa ń forúkọ ẹgbẹ́ yẹn kọ́ ni o. Ẹgbẹ́ àwọn Mùsùlùmí náà ni. League of Imam and Alfa. Wọ́n dárúkọ ẹ̀ ní oh God. Orúkọ yẹn dẹ̀ lọ lórí mi ṣá. Káì. Olúwa o. Màá rántí. Ṣé mọ̀ pé àwọn tí mo dárúkọ ti lọ dá ìmí ilẹ̀? Ẹgbẹ́ àwọn Mùsùlùmí tó ń rí sí gbogbo Mùsùlùmí ilẹ̀ Yorùbá látọdún 1960 tí
tí ò sí wípé ẹ pa tí wọ́n preach law. Èmi tí mò ń kéwú mo lọ kírun ní mọ́ṣáláṣí Central Mosque Ìjẹ̀ṣà Tẹ̀dó lẹ́kọ̀ọ́. Mi tí n bá sọ ìtàn ayé mi tí mi bá sọ ìtàn family Dábírí ní Èkó story yẹn ò tí correct. Tí Àlàájá bá rí mi lénìí a ní ọkọ mi tó sá lọ padà sí Èkìtì tí ò mú ìyàwó ẹ̀ dání. Wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ. Wọ́n rí wípé oníkálùkù have right to practice the religion. Wọ́n lọ dá ẹgbẹ́ títí wọ́n lẹ́ o. Wọ́n ti lọ dá ẹgbẹ́ mi lẹ̀. Àwọn ẹ̀pá. So Ògbómọ̀ṣọ́, if that man tí family kọ̀ tó lóhun ọmọ Olúṣìnà, àwọn family Ayílára láwọn ò jẹ́ Olúṣìnà lọ́dọ̀ wọn pé adé ni gbogbo wọn pápátá adé torí ọmọ ọba ni wọ́n. Tó ní wọ́n ní ẹ má fojú pojú àwọn tí ẹ ti gbé wọlé. Òun ìgbà tí ọwọ́ ò tí tẹ̀kúdà ló ń ṣe bí ọmọ. Ó ti rí o. Ẹgbọ́n tó ń sọ lórí ẹ̀pá ó ní tí àwọn tó ń kírun lẹ́yìn mi tí ó ṣe kíní kankan ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ tí ìjọba bá ṣe báyìí yóò dogun yóò dọdẹ. Àáfà olórí ẹlẹ́sìn tó bá ti sọ pé yóò dogun yóò dọdẹ ẹ gbọ́. Bàbá wa IG Jésù tẹ́ bá ti lè àrẹ́sì àwọn yẹn ogun à ń pa ní kiri nílẹ̀ Yorùbá yìí yóò dínkù. They are the one that promote terrorists in Yorùbá land. Àwọn ni bandit ilẹ̀ Yorùbá gangan. Ọmọ Yorùbá ni wọ́n. Bandit ilẹ̀ Yorùbá ni wọ́n. Àwọn ló ń ṣílẹ̀kùn fáwọn bandit ìtàpẹ́ máa bọ̀. Wọ́n rí àwọn àfà àwọn bàbá wa tó jẹ́ ògbólógbò àfà tó ti pẹ́ láti wá deliver lecture. Gómìnà wa rí tán gbé wọlé intermediary between the bandit and the Buhari government.